Sàlámù àlékún o ẹ̀yin èèyàn mi. Lónìí a ó máa ṣe àgbéyẹ̀wò gbólóhùn kan tí a mú nínú àṣà àti ìṣe Yorùbá tí à ń lò nínú ẹ̀sìn Ìmàle tàbí tí àwọn Mùsùlùmí ń lò láti fi pe ọ̀kan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run nínú ẹ̀sìn náà. Kí sì ni gbólóhùn ọ̀rọ̀ náà? Akẹ́hìndégbẹ̀gbọ́n. Bẹ́ẹ̀ ni, akẹ́hìndégbẹ̀gbọ́n ni a ó máa gbéyẹ̀wò lónìí. Ǹjẹ́ kí ni ó fa sábàbí tí ó fi jẹ́ wípé akẹ́hìndégbẹ̀gbọ́n ni àwọn Yorùbá tí ó jẹ́ Mùsùlùmí yálò fún Ànábì Muhammadu tí wọn kò wá nǹkan mìíràn lò? Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé ọ̀kan lára àwọn ẹdúnjọbí ọmọ agbárí igi réferéfe ni a máa ń lo akẹ́hìndégbẹ̀gbọ́n fún, ìyẹn ọmọkẹ́hìndé. Kí sì ni ìdí rẹ̀ tí a fi ń lo ọmọkẹ́hìndé? Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ tẹ́lẹ̀, ìgbàgbọ́ àwọn Yorùbá ni wípé ọmọkẹ́hìndé tàbí kẹ́hìndé ni máa rán táyé èkejì rẹ̀ láti kọ́kọ́ wá táyé wò kí òun ó tó wá sílé ayé. Èyí ni ó fa sábàbí, èyí ni ó ṣe orísun tí a fi ń pe ọmọ tí ó ṣìkejì bí àwọn ìbejì ní kẹ́hìndé, ọmọ tí ó kẹ́hìndé. Nínú ẹ̀sìn Ìsìláàmù bákan náà, Ànábì Muhammad ni àwọn atẹ̀lé ẹ̀sìn Ìsìláàmù gbàgbọ́ wípé òun ni òjíṣẹ́ Ọlọ́run tí ó kẹ́yìn láti wá sílé ayé tí kò sì ní sí òjíṣẹ́ mìíràn lẹ́yìn rẹ̀. Èyí ni ó fà á tí a fi yan orúkọ tí à ń pe ọmọkẹ́hìndé, ìyẹn ọmọkẹ́hìndégbẹ̀gbọ́n, tí a fi gbé e fún Ànábì Muhammad nínú ẹ̀sìn Ìsìláàmù. Èyí tí ó túmọ̀ sí wípé kò sí òjíṣẹ́ tàbí oníṣẹ́ Ọlọ́run mìíràn tí yóò wá sí ilé ayé lẹ́yìn Ànábì Muhammad. Ìdí sì rèé tí àwọn Mùsùlùmí fi yá gbólóhùn ọ̀rọ̀ náà lò láti fi ṣe àpèjúwe àti àlàyé wípé kò sí ànábì mìíràn tí yóò wá sílé ayé títí tí ayé yóò fi parẹ́ lẹ́yìn Ànábì Muhammad. Ẹ̀là lọ̀rọ̀, ìbẹ́pẹ ò ṣeé jẹ lódidi. Ọmọ Yorùbá mo pè ó, àwa lọmọ Odùduwà, àwa lọmọ Odù tó bí wa o.